When you find it interesting to tell like 10 women you love them. On my wedding day. To be fellow collecting, she ni mo shiga. But that one boys yellow, but go one no color. Whenever it's rain. Olajide ti sọ pé mo ṣe wedding kankan. That is not stopping you from to continue with the wedding plans. Àfi tó mo bá mẹni tó kọ lẹ́tà. So, many know, right? Inú ọ́fíìsì ni mo wà ní secretary mú lẹ́tà yẹn wá. Ó mọ bí báwo? Ọdẹ tẹnu pé ọmọ. Sir? Wow. Ajá tó bá máa dẹ́kun dúró ní bùbá kò tí ì sí. When you find it interesting to tell like 10 women you love them. On my wedding day. Kó wọnú wo kìnìún èmi kí ni tí mo dúró síwájú ẹ yìí máa make sure pé mo mú ẹ. So you believe in miracles? Ẹ má sọ obìnrin di nǹkan ṣeré yín tẹ́kọ̀ọ́ lè máa sọ ìpẹ̀lú. Èmi tí mo mọ iye tí mo fi ṣe bísínẹ́sì tí mo san sùkú. Ẹ̀rọ máa ń tọ́ ọba fẹ́ sọ nítorí pé òun tọ́ ọba yìí lónìí. Àbí. A ní kẹ́sẹ̀ ń jóná ṣe ìjòkó ẹ̀gbọ́n ni. Ọ̀gbẹ́ni lóhùn tó bá lọ́jọ́ ìyẹn òun wá sáyé lójúmọ́ báyìí ló fi máa ṣe ìyàwó tí gbọ́ngbọ́n á kan sí. When you find it interesting to tell like 10 women you love them. On my wedding day. Ọjọ́ ìgbéyàwó.